ìròyìn náà la tún wà lónìí lórí ètò wa Agogo Ayọ̀. Èmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ. Kókó oníròyìn tí a ní fún yín rèé. Mercy Johnson rawọ́ ẹ̀bẹ̀ àdúrà sáwọn olólùfẹ́ rẹ̀. Tọkọ mi bá kọ̀ mí sílẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló máa fẹ́ mi. Maida ló sọ bẹ́ẹ̀. John Okafor sọ èròǹgbà rẹ̀ nípa sáà kejì Binabo Fiberesima. Ẹ̀wọ́n nǹkan fìdílé kájọ gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbajúmọ̀ òṣèrébìnrin nílé iṣẹ́ Nollywood Mercy Johnson Okoje ti rawọ́ ẹ̀bẹ̀ sáwọn olólùfẹ́ rẹ̀ láti gbàdúrà fún un gẹ́gẹ́ bí ọjọ́ ìkúnlẹ̀ rẹ̀ ṣe ti ń súnmọ́ etílé. Ìràwọ̀ òṣèrébìnrin náà tó wà ní ipò lóyún lọ́wọ́lọ́wọ́ nílùú London níbi tó ti fẹ́ bí ọmọ rẹ̀ kejì mọ̀ wípé kò sí ohun tàdúrà ò lè ṣe. Ó sì fẹ́ kí àwọn olólùfẹ́ rẹ̀ máa rántí ẹ̀ ní gbogbo ìgbà tí wọ́n bá ń gbàdúrà. Mama Purity tó bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ nílé iṣẹ́ sinimá orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ipa tó kó nínú eré sinimá The Maid gba orí ayélujára Facebook rẹ̀ lọ láti ṣe àfihàn àwòrán rẹ̀ tuntun pẹ̀lú oyún nínú rẹ̀. Ó sì fi ẹ̀bẹ̀ àdúrà náà ránṣẹ́. Caroline Sam tí gbogbo ènìyàn mọ̀ sí Maida tó ti rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àbùkù gbà lórílẹ̀-èdè Nàìjíríà ti fi hàn wípé kò ní dà nǹkan kan lára òun tí ọkọ òun bá kọ òun sílẹ̀. Ó sì sọ wípé ọkọ òun ni yóò pàdánù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló fẹ́ fẹ́ òun nínú èyí tí òun ti lè mú ẹnikẹ́ni tó bá wù òun. Maida tún fi ìdí rẹ̀ múlẹ̀ wípé níwọ̀n ìgbà tó ti jẹ́ wípé ilé ijó ni àwọn ti pàdé kò ní tú irun kankan lára òun tó bá sọ wípé òun ò ṣe mọ́. Maida tó fẹ́ràn kó máa ṣe àfihàn ìhòòhò rẹ̀ lórí ẹ̀rọ ayélujára sọ wípé yàtọ̀ sí ohun táwọn ènìyàn lérò wípé òun fi àwọn àwòrán ìhòòhò ara òun gba òkìkí fúnra òun ni ọ̀nà tóun gbà ṣe iṣẹ́ òun ni kò sì sí ohun tó burú níbẹ̀ rárá. Nínú ọ̀rọ̀ rẹ̀, Maida ní ọkọ òun fẹ́ràn kó máa rí àwọn àwòrán náà lórí ayélujára ṣùgbọ́n tó bá pinnu láti kọ òun sílẹ̀ òun yóò rí ọkùnrin mìíràn títí ọjọ́ kejì. Òṣèré adẹ́rìnpòṣónú nílé iṣẹ́ Nollywood John Okafor tí gbogbo ènìyàn mọ̀ sí Mr. Ibu ti fi hàn nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe láìpẹ́ yìí wípé òun ò gbà kí ààrẹ ẹgbẹ́ Actors Guild of Nigeria Binabo Fiberesima tún gbé igbá ààbò láti lọ fún sáà kejì gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ náà. Nínú ìfọ̀rọ̀wérọ̀ náà, John Okafor fi ìdí rẹ̀ múlẹ̀ wípé kò sí ìtẹ̀síwájú kankan nílé iṣẹ́ Nollywood bó ti wù kó kéré mọ́ láti ìgbà tí Binabo ti gorí oyè náà. Yóò sì dára tí kò bá gbìyànjú láti lọ fún sáà kejì. Ó sọ wípé kí òṣèrébìnrin náà fi ipò ààrẹ ẹgbẹ́ yìí sílẹ̀ fún ẹlòmíràn nítorí wípé ó sì ní ẹjọ́ 2 sí 3 tó ń yanjú lọ́wọ́ nílé ẹjọ́. Gbajúmọ̀ òṣèré náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní kò faramọ́ sáà kejì rẹ̀ rárá. Ó sì fìdí rẹ̀ múlẹ̀ wípé iléeṣẹ́ Nollywood nílò ẹlòmíràn tí yóò sa ipá tiẹ̀ láti gbé e dé èbúté ògo. Èyí ni òpin ìròyìn fún tòní. Ẹ tún wò kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Mercy Johnson rawọ́ ẹ̀bẹ̀ àdúrà sáwọn olólùfẹ́ rẹ̀. Tọkọ mi bá kọ̀ mí sílẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló máa fẹ́ mi. Maida ló sọ bẹ́ẹ̀. John Okafor sọ èròǹgbà rẹ̀ nípa sáà kejì Binabo Fiberesima. Àwa ìjọ àlọ́ lórí abala ìròyìn lórí ètò Agogo Ayọ̀ fún tòní. Lẹ́ẹ̀kan sí èmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ. Ètò ṣì ń tẹ̀síwájú. Ẹ má bá a kálọ.